jàre admin o ní fọwọ́ rẹ mọ́ ògùn èkúté lé jẹ mo ń gbádùn ẹ̀ bẹ̀ Adúníbàdà Adúnídayọ̀ máa mi Mọ́túndé bọ̀dá Emmanuel bùráfẹ́ bí wà ń bẹ̀ wọ́n pọ̀ bàjẹ́ bọ̀dá bàbá Abrahamu àwọn màá mi ń kọ́ lórúkọ Jésù fún mi láyọ̀ ilé sẹ́mínà wà ń bẹ̀ ẹ̀ ń rogo lò hallelujah á ní ẹ máa ń pè àfìgbà tẹ́ ẹ pè yìí dandan ẹ dákun sáà ní mọ́nítọ̀ àwọn tó ń pè yìí báyìí. ó dàbí pé a máa fi sí fly mode kí wọ́n máa pè é. torí ó dàbí pé wàhálà yẹn fẹ́ pọ̀ díẹ̀ báyìí. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má pè wá lákòókò yìí a ní time láti gbé call ẹ jọ̀ọ́. hallelujah ẹ jẹ́ gbàdúrà ká tó máa lọ ẹ dákun ẹ má pè mí lákòókò yìí mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ pè mí mo fẹ́ jẹ́ kí ẹ jẹ́ ká ṣe bí ọmọ olúwàbí torí pé ibi báyìí kì í ṣe ibi eré rárá tá bá ti ní ẹ má pè àkókò tẹ́ ẹ bá pè máa gbé ẹ dákun ẹ má pè rárá mo fi Ọlọ́run bẹ̀ yín ni admin please write it out pé ẹ má pè torí pé mi ò fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó bá mi sọ̀rọ̀ mi ò fẹ́ receive call àwọn program kan wà tẹ́tí lè sọ̀rọ̀ ibi àìní mi ò fẹ́ gbóhùn ẹnikẹ́ni because nígbà míì wà tó jẹ́ pé mo máa ń wà in a full spirit tẹ́lómi bá dẹ̀ máa sọ̀rọ̀ ó lè jẹ́ nǹkan tó máa fi ó ti yé yín lórúkọ Jésù ayé ò ní mú ẹ lóhùn Hades wàhálà ànúgbà Olúbùkọ́lá ògo rẹ̀ á fọhùn hallelujah ẹ jẹ́ gbàdúrà ayérayé ọba tó pọ̀ nípa àti agbára Elédùmarè ẹni tó ní ayé ẹni tó ní ọ̀run a máa gbé yín ga a tún yìn yín lógo ìjẹta láti lọ ń bí a tún padà wá lè ní Ọlọ́run ìwọ la láàbò wa ìwọ ló ṣaláàbò wa ìwọ la látìlẹ́yìn wa ẹ̀yin là ń kégbe pè Ọlọ́run gba ọpẹ́ wa ogun ọ̀run ẹgbẹ́ ẹ̀yin wa mo dúpẹ́ o lórí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí àti àwọn ènìyàn wọ̀nyí nítorí òjá sọnù òjá sọmọnù òjá sọ ẹbí nù òun gba iwájú wa òun gbẹ̀yìn wa iwájú wa ọwọ́ ọ̀tún wa ẹ̀yin lẹ wà níbẹ̀ ó ní gbogbo ọjọ́ ni ó kún fún ibi ó ní àdúrà láfi ń ra ìgbà padà Ọlọ́run torí pé ó ń ra ìgbà padà fún wa òjá kó sínú wàhálà páńpẹ́ tí ọ̀tá dẹ tí wọ́n dẹ̀dẹ̀ wá òjá kó sínú ẹ̀ ìmọ̀ wọn Bíbélì sọ pé ó ní kíkó wọn máa kóra ọmọ jọ ó ní ṣùgbọ́n kì í ṣe nítorí wa ó ní ẹni bá bu àjẹrè àtìtù ní ejò yóò bù sán ó ní ẹni wá gbára lọ sí Íjíbítì ó ní kí n sọ fún wọn pé ègbé ni fún wọn irú alágbára tó bá gbógun tì ọ́ lórúkọ Jésù ilẹ̀ alanu gbé mi pariwo lórúkọ Jésù ìwọ tó wà mẹ́ẹ̀ sáré pariwo gbàdúrà yìí Olúwa ẹni tó ní solúṣà ayé mi lọ́wọ́ ẹ̀mí mímọ́ lọ fìràn mi hàn wọ́n jẹ́ ó sinmi kó wá ràn mí lọ́wọ́ ó jẹ́ gbàdúrà ẹni tó ní solution ògo àṣeyọrí mi lọ́wọ́ ẹ̀mí mímọ́ lọ fìràn ilẹ̀ yìí wọ́n ẹni tó ní solution ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó máa jẹ́ ká dé ilẹ̀ lérí kí á máa ṣàbàyè tó kù tó yẹ kó sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ lọ fi ìran náà wọ́n wòlíì ló jẹ́ ni àfààní ìwọ ló fi owó agbára mú Apostle Paul lọ́nà Damascus lọ́jọ́ yẹn mami ó ṣe inú ni bínrin ṣùgbọ́n ó gba ní pápámọ́ra lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbóhùn olùgbàlà ó ṣiṣẹ́ ju àwọn tó bá Jésù náà rìn ẹni tó kù tó yẹ kó ṣiṣẹ́ tí gbogbo ayé máa gbóhùn rẹ̀ tí wọ́n dẹ̀ máa fi tàǹpù lẹ́ tí àkókò yá dẹ̀ pé tá a dẹ̀ kó fáyọ̀ ẹ̀mí máa lọ fìran náà wọ́n lójú oorun mọ̀jọ́ ó ṣe mí áńgẹ́lì ló máa lé ẹ̀mí mímọ́ fara dà rẹ̀ yọ lọ lé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ láì jẹ́ pé ó sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣe mí ilé rẹ̀ ò gbọ́dọ̀ ṣe mí bí ọwọ́ òkun ò bá ṣe mí ọwọ́ òkun tí ò ṣe mí ẹ̀mí máa fi wọ inú ilé wọn lọ adúpẹ́ pé ẹ ti ń ṣe Ọlọ́run ògo mà ní fún orúkọ yìí ìwọ tó ń wo ètò yìí lẹ́nẹ̀ orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ìṣòro ayé rẹ dópin bẹ́ẹ̀ lẹ̀mí máa wí o mo sọ àṣẹ sínú ayé àwọn ọkùnrin méje kan bẹ̀ yẹn lórúkọ Jésù ogun tó dá ẹ dúró ọwọ́ tó dá ayé àti eyọrí rẹ dúró tó jẹ́ ọ lọ lẹ́nẹ̀ ọwọ́ náà gbá yìí dà mo sọ̀rọ̀ àṣẹ sí ayé àwọn màmá méjì kan tó wà lórí ìpìlẹ̀ yẹn lórúkọ Jésù ẹni tó sọ wípé omi orí adágún orí àpáta kì í rí mi sàn látìní lọ mo wá wí mo yí padà orí omi inú àpáta kì í gbẹ ọ̀nà àràbá yìí lómi fi ń wọnú àgbọn lórúkọ Jésù ire àti àánú kó wọlé ẹ̀yin màmá yẹn lọ
kẹ́ ẹ rí ògolo. Ẹ̀yin ọ̀dọ́ yẹn, màmá mo súre ọmọ rẹ tó ń dà ọ́ láàmú yẹn, ọmọkùnrin rẹ tí ń dà ọ́ láàmú yẹn, mo pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì lórúkọ Jésù ti Násárẹ́tì, ìdè tí a fi dè, ẹ̀mí tí ń gbé inú rẹ̀, ẹ̀díndì ẹ̀mí tó gbé wọ̀ tí òjò gbọ́rọ̀ sí ọ lánàá, lórúkọ Jésù ó yẹ jáde fòtì. Bẹ́ẹ̀ lẹ̀mí máa wí, Jésù náà agbára wa. Èní ni ọjọ́ àánú, wákàtí àánú la wà, ṣùgbọ́n fún àánú yẹn a máa sọ̀rọ̀ nípa àánú. Kí n tó lẹ́yìn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, àwa wọnú àdúrà fún àwọn ipa kan, àwọ̀ inú àdúrà sí ayé wọn kan, a máa fi àdúrà ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ kí àánú kó dìde. A dẹ̀ máa sọ nípa ọ̀rẹ́ yín náà, gbogbo ẹ̀ náà la máa yànnàná. A dúpẹ́ pé lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní ayé àti ọ̀run, a yìn ín nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Aleluya, jẹ́ kí n máa rí aleluya rẹ lẹ́yìn aleluya méjì tó bá tẹ̀. Mọ́mì, tẹ Yorùbá Nation. Mo fẹ́ èèyàn 20 people, 20 ni mọ́mì tó máa kọ pé God bless ilẹ̀ Yorùbá, God bless Yorùbá Nation. Mami, n tó kù tó máa kọ báyìí, God bless Yorùbá Nation. Wọ́n ní tán bá jí l'Amẹ́ríkà, God bless America ni wọ́n máa ń sọ. Ṣùgbọ́n láti wákàtí lọ máa tẹ̀ pé God bless Yorùbá Nation, God bless Yorùbá Nation. Torí pé a ti sọ pẹ̀lú ìgbàgbọ́, ó ti ṣe é gbà. Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá, orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Ayọ̀ Àlàbí, ò ní sọnù. Ahmed, wàá rògbòdò. Adénìkẹ́, wàá ṣàṣeyọrí. Gbọ́ mi dáadáa, ọ̀rọ̀ Elédùmarè ni, kì í lè yí padà. Ó ní mi ò lè sọ̀rọ̀ ni, ó ní tí mo bá, ó ní mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ. Màkú Sankabalia Kadalia, agbára ẹ̀mẹ́mẹ́ má ni. Gbọ́ dáadáa, mo tún sọ sáyé èèyàn kan. Lénìí, ohun tí ọ̀tá rẹ̀ rí, gbogbo ogun tá a fi sí ayé rẹ̀ tá a ní kó di yẹ̀yẹ́. Gbogbo ọjọ́ yẹ̀yẹ́ tá a ti mú nípa rẹ̀, mo sọ̀dà yẹ̀yẹ́ fún ọ lẹ́ni lórúkọ Jésù. Ìwọ tá a ti kọ̀ sílẹ̀ nílé bàbá rẹ̀, ìwọ tá a kọ̀ sílẹ̀ nílé ìyá rẹ̀, tá a ní wọn ò ní gbọ́. Gbọ́! Lọ́jọ́ kan wọ́n kọjá tààlẹ̀ nílé bàbá rẹ̀, wọ́n ní ọmọ àlè rẹ̀, wọ́n sì rán jáde, ó lọ síbi mìíràn. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí ogun dé, a padà lọ wá. Mọ́mì, wọ́n lọ síbẹ̀, àwọn olórí wọn sọ fún pé a máa tẹríba, àánú ló wárí lọ́jọ́ náà. Màsóńtò bòdíyàgà, àánú wárí. Wọ́n ní a máa fi nǹkan ilé bàbá wa búra fún ọ tí ìwọ bá lè wá bá wa jagun náà. Gbọ́ mi dáadáa, ó ní tí ìwọ bá wá lè bá wa jagun náà tó ṣẹ́gun ogun yìí, a wà fi ọ́ ṣe olórí wa. Mami, jẹ́ta padà wá jẹ́ olórí ilé bàbá rẹ̀. Gbọ́ mi dáadáa, ìwọ táyé kọ̀ sílẹ̀, ìwọ tán ní òní jẹ́ nǹkan kan látẹ̀ní lọ́jọ́ lórí wọn. Bíbélì sọ pé wọ́n ó padà wá jẹ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Mo sọ̀rọ̀ àṣẹ jáde, gbogbo ẹni tó gàn ó gan ìgò ayé rẹ̀ láti wákàtí lọ lórúkọ Jésù kan padà wá jẹ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Gbọ́ gbogbo orílẹ̀-èdè tó ń gan Yorùbá Nation, wọ́n máa padà wá jẹ́ lábẹ́ ilẹ̀ Yorùbá Nation ni. Mo gbàgbọ́ débẹ̀, mami, nítorí pé ilẹ̀ tó kún fún wàrà àti oyin ni. Mo ti sọ fún yín pé ilẹ̀ Yorùbá òun ni ọgbà Édẹ́nì ní àtètèkọ́ṣe. Wọ́n ní adá ẹgbà Édẹ́nì, ohun gbogbo ló sì wà ńbẹ̀. Omi méjì sì wà nínú ọgbà Édẹ́nì náà. Lọ kà nínú ìwé Genesis láti ẹsẹ̀ kínní, wàá rí ńbẹ̀ àwọn omi méjì, ìkan sàn fún gold, ìkan sàn fún sliver. Mami, méjèèjì jẹ ní ìkan òkun, bẹ́ẹ̀ ni ìkan ọ̀sà, méjèèjì ló dẹ̀ gba ilẹ̀ Yorùbá kọjá. Gbọ́ mi dáadáa, lórílẹ̀-èdè state tó tún kù ní gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo location 419 tẹ́ ń pè Nàìjíríà, ibo ni omi méjì gbà? Mami, ilẹ̀ Yorùbá náà nìkan ni, ibẹ̀ ni omi méjì ńlá pàdé. Mo sọ̀rọ̀ àṣẹjáde rẹ̀ láti wákàtí lọ, ohun tí ayé rẹ̀ nílò gan. Gbọ́ mi dáadáa, mo ní ohun tí ayé rẹ̀ nílò gan, àánú gbélé ẹ lọ́wọ́. Wákàtí àánú ni, lórúkọ Jésù wàá sì rí àánú gbà. Hallelujah o. Mami, mi tí ì rí àwọn 20 yẹn tó máa tẹ̀ pé God bless Yorùbá Nation. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ lálẹ́ yìí láti bá yín pàdé. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó ń pè mí pé wọ́n ní DSS mú mi. Lórúkọ Jésù, ẹ ò ní bọ́ sí páńpẹ́ òkùnkùn, ìmọ̀ òkùnkùn, ìmọ̀ ọ̀tá lórí ayé rẹ. Lórúkọ Jésù, wàhálà àrùgbà. Gbọ́ in tó ṣẹlẹ̀ rèé, àwọn èyí tí wọ́n ti ṣe kọjá, tí wọ́n ti wá tààkì wa nígbà tá a dẹ̀ gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí mú wa, òun náà ṣe lọ gbé yẹn jáde pé wọ́n ò wà tààkì wa o. Èyí tó kọjá lọ, bóyá òun lọ ẹlòmíì lọ wò ló jẹ́ ká máa sọ pé wọ́n mú wa. Ṣùgbọ́n a jáde lọ lẹ́ni, ibi tá a ti jáde lọ, àwọn kan lọ gbé kámẹ́rà, wọ́n ń kámẹ́rà wa, ibẹ̀ yẹn la ti fẹ́ sọ̀jà kalẹ̀ fún wọn. Mami, bóyá àwọn yẹn náà wá lọ ń pè sórí program, oní program pé àwọn DSS ti mú wa. Mami, láyọ̀ ni o, hospital la wà níbi tí a ti lọ ṣojú wa. Ṣùgbọ́n lórúkọ Jésù, wàhálà àánú gbà. Mo dẹ̀ ti pè sórí show Lady
certificate náà tán pèsè pé láyọ̀ ni mo wà, àlàáfíà ni mo wà. Ìdí ni mo fi gbàdúrà fún gbogbo ènìyàn pé àánú ò ní fayé yín lẹ̀, ẹ ò ní sọnù o. Gbogbo alágbára tó bá dọdẹ rẹ, ilẹ̀ alánú gbé mi. Mo ní ilẹ̀ alánú gbé mi. Ẹni tó fi Jésù hàn ó pokùnso kẹ́yìn ni, ẹni tó fi ìran rẹ̀ hàn tó ní òní lọ ó máa lọ pokùnso ni lórúkọ Jésù. Gbọ́ mi dáadáa, ẹ já máa lọ sínú ọ̀rọ̀ tèmi. Mo fẹ́ jẹ́ kó o gbé jòkó ẹ jókòó dáadáa. A fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá nation, ṣùgbọ́n ibì kan ni wọn àkọ́kọ́ gbà jáde nínú last program tá a ṣe kù. Mo mú ọ̀rọ̀ Ọbásanjọ́ wá, mo sọ nípa rẹ̀ bí ọ̀rọ̀ bá ṣì tà ṣe jẹ́, mo dẹ̀ ṣàlàyé fún gbogbo orílẹ̀-èdè kán bá lè mọ̀ dáadáa. Màá wá parí ọ̀rọ̀ náà nínú èyí tí Ọbásanjọ́ ṣe fún ara rẹ̀ tó ti sọ̀rọ̀ bàbá Wọlé Ṣóyínká. But kí n tó lọ bẹ̀, mo kàn fẹ́ kẹ́ déètì yẹn lẹ̀, tí mi ìbá lè débẹ̀ lẹ́ni mo máa mú wá fúlì, gbogbo yín náà lẹ ti máa gbọ́. But ẹ wàá rí i pé a ò bá tẹ ènìyàn jẹ́, àwọn fúnra wọn gan dúró gẹ́gẹ́ bí enemy of ilẹ̀ Yorùbá. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Gbogbo ènìyàn ẹ gbọ́ àkíyèsí pàtàkì. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátá lórílẹ̀ àgbáyé, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó ń gbọ́ mi, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ stop kinní kan. Ẹ má gbé mọ́, ẹ má jẹ́ kó gbó rẹ̀ lọ síbi kankan. Gbogbo orí péjì tó bá wà ẹ lọ delete ẹ̀, torí pé ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé. Mo sọ pẹ̀lú àṣẹ májẹ̀mú, gbogbo ènìyàn pátá ẹ má gbà wọn sọ́mọ́, torí pé ọ̀rọ̀ yìí léwu púpọ̀, àṣírí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ókè, kí n tó sọ àṣírí yẹn, màá wá sọ àṣírí òkùnkùn yẹn fún yín. Màá dẹ̀ sọ ohun tí wọ́n fi ń ṣe, ohun tí wọ́n fi ń gbilẹ̀ rẹ̀, tó jẹ́ pé tá a bá pariwo pé ènìyàn kú, tí òkìkí bá kọ́dé kan, yàtọ̀ sí pé bóyá ó gbé mọ́tò lọ ó lọ ní ásídẹ́ǹtì. Tẹ́ bá rí alágbára kan àbí ọba ìlú kan àbí ìjòyè kan àbí ẹni mímọ̀ kan àbí ará kan àbí pásítọ̀ kan àbí wòlíì kan tá a bá dédé pariwo. Mo ti ṣàlàyé fún yín nígbàgbà pé àwọn ibi mẹ́ta ni wọ́n máa ń gbà ṣiṣẹ́ yẹn. Ẹlòmíì máa ṣe sí ilé rẹ̀, ó máa kiná bọ̀ lé yẹn fún ara rẹ̀ nígbà tá a bá parí iṣẹ́ òkùnkùn yẹn. Iná wa sọ ń bẹ̀, gbogbo ènìyàn tó bá ti kẹ́dùn pé iná o mọ́mì, wọ́n dẹ̀ ń gba lára 100% ògo tó ní, wọ́n á dẹ̀ ti gba 50 lọ. Mo máa sọ iṣẹ́ tán fi ń ṣe fún yín lálẹ́ yìí, ewé àtegbò tán fi ń lò, mo máa pọn àti gbogbo ẹ̀ pátápátá. Mọ́mì ẹ ti mọ̀ pé tí mo bá ní mo fẹ́ tu, mo máa tu náà ni. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o kíyè sára, kì í ṣe gbogbo nǹkan tó o bá tí ì rí ìdí rẹ̀ múlẹ̀ ló yẹ ká ẹ máa pariwo pé wọ́n ní lágbájá kú o, wọ́n ní tàmàdó kú o. Ó léwu púpọ̀ láti máa sọ bẹ́ẹ̀. Hallelujah. Ó ní ṣògonù. Èdè ni wákàtí àánú, mo dẹ̀ máa sọ ẹ̀yin Yorùbá nation, gbogbo tó yẹ ká ẹ fi kọ́gbèrè. Òun ni mo fi sọ pé tí mo fi play ẹ̀yìn bàbá Òbẹ́yẹ pé kì í ṣe gbogbo ohun téèyàn bá rí lèèyàn máa ń sọ, ṣùgbọ́n kì í ṣe irú èyí tí a fẹ́ sọ lálẹ́ yìí. Mọ́mì máa lọ́ọ̀fù ẹ̀ o, máa láìkẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ bá wọlé ẹ ò ní sọnù o. Bóyá mi ìdẹ̀tí porúkọ rẹ̀ má bínú. Ẹ mọ̀ pé tá a bá ti wọnú ọ̀rọ̀ àti máa rí máa ranjú mọ́ screen yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti tọ́jú ojú mi o. Mọ́mì ojú wa tó máa wà òkè, àwọn náà ni máa fi gíláàsì ṣakọ. By Saturday wọ́n ló máa jáde. A ti lọ ṣe last check up today. Ọlọ́run á ràn wá lọ́wọ́, a ò ní sọnù. A ti lọ ya scan, a ti ṣe gbogbo àwọn unnecessary something tó yẹ ká ṣe. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Orí yín ò ní gbàbọ̀dé o, ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu o, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ lò. Iná ò kì í tán wọ́ yín. Hallelujah. Admin I didn't understand what you àbí òyìnbó nù ni. Please don't call ó ṣe jàre, orí rẹ ò ní gbàbọ̀dé, ò ní fọwọ́ mọ́ ògùn èkúté jẹ. Sódà ni o máa mu, o máa mu sódà ọṣẹ o. Admin níbi tó wà yẹn, sódà ni o máa mu. Minerals okay, má jẹ́ ká yé yí mọ́ mi lọ́wọ́. Dákun, minerals ni o máa mu o. Mọ̀ntínà kó o sì fi mílìkì sí, oògùn ẹ̀jẹ̀ o ní o máa mu o. Ẹ̀jẹ̀ rẹ ò ní gbé ọmọ mi, wàá rógolò. Gbogbo ibi tó o bá dé láyé wàá máa làlùyọ ni. Òkè òkè lẹ́yẹ máa ń fọhùn. Gbọ́ àṣà kì í rí bí bà sí lórí òkun. Ayé ò ní rí bí láyé nínú ayé rẹ o. Ọwọ́ ò ní tẹ ọ. Gbọ́ o, sépo kan ò ní fọyẹ́ sí ìṣepo. Dákàrà kan ò ní fẹyẹ rìn dákàrà. Gbọ́ mi dáadáa, kógó báyìí lòun agogo, dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun ṣẹ̀kẹ̀rẹ̀. Látẹ̀ní lọ, alágbára ayé tó bá lóun fẹ́ gbógun tì ẹ́ torí pé òun ṣàdìmí mi. Lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ á gbé mi lójijì. Gbọ́ mi dáadáa, ọ̀rọ̀ wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ lálẹ́ yìí. Mo ní àkókò láti ṣe, ṣùgbọ́n I don't want to spend more than 1 hour. Ṣé mi ti sọ òyìnbó? Ẹ mọ̀ pé àdúmí mi ti ń kọ́ mi lóyìnbó, ẹ rí pé mi náà ti ń fọ òyìnbó báyìí. Ẹ ǹlẹ́ o, ẹ káalẹ́ o, mo kí yín o, mo kí yín tológun.
kí ló dé tẹ́ kí máa ń gbọ́ràn náà àní ẹ má pè wá ìgbà yẹn lẹ́sẹ̀ má máa pariwo ṣé ẹ dákun mi ní máa gbé kọ́ àwọn èèyàn mọ́ ẹlòmíì tún pè kí ló dé ẹ dákun ẹjá ṣe sóò ẹ dákun ẹjá ṣe sóò ó ti dẹ́ni kẹta ẹ má gbà mí báyìí o hallelujah hallelujah o ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni ẹ dẹ̀ ṣe sùúrù ṣe rí ẹ̀yin kí mi ni mo mọ̀ pé ẹ̀yin kí mi ni ẹ̀yin àdúmáyà ẹ̀yin tí sí Ọlọ́run ṣe láyé mi ni lórúkọ Jésù ẹ̀yin náà ẹ ò dẹ̀ ní kú fọ̀ táyọ̀ ẹ ra àánú gbà ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun inú mi dùn láti mọ gbogbo ènìyàn ẹ má bínú bóyá tí mo bá ń sọ̀rọ̀ pé ẹ má bínú ẹ lè pè ṣùgbọ́n ẹ má máa pè sórí ètò kí mo wí ẹ lè máa pè ṣùgbọ́n ẹ má pè sórí ètò yóò dára fún yín mi ò ṣakọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ tá a bá ti ṣe tá a bá ti gbọ́ pé mo ti kọ́ tiẹ̀ lẹ́ẹ̀kan mọ̀ pé mo bí sí nìyẹn tí n bá dẹ̀ ṣe tán gbogbo àwọn tó pè pátá la máa pè padà ẹ̀yin náà ni láìsí ẹ̀yin kò sí ọmọ ọba o God bless you all ẹ jẹ́ máa mẹ́yẹ bọ̀ lápò. wọ́n ní tá ò bá rà dán kí náà máa lọ fi ṣẹbọ wọ́n á fò bẹ̀ ṣẹbọ ó mà dára báyìí. ẹ dákun a wà lórí program ẹ jọ̀ọ́ a wà lórí program ẹ pè padà. wo máa mú fóònù lọ mò ń lò wá kọ́pì nọ́mbà yẹn ẹ má bínú ṣé o ti ní tó lè fi pè é ọkì fún ẹ ní nọ́mbà yẹn ṣé 74 ló láṣẹ ó yá lọ ṣe bẹ́ẹ̀. God bless you. ẹ má bínú sáà ẹ má bínú mọ́ àwọn èèyàn náà ni àwọn èèyàn wa ni tí mò ń sọ rèé o gbọ́ mi dáadáa wọ́n ní tá ò bá rí àdán kí náà la máa fi ṣẹbọ ó bẹ̀ oh God ẹ má kò sí sàkó àti dáyàn ló ń bá ìpè bẹ́ẹ̀ oríṣiríṣi èèyàn ni ẹ gbọ́ mi dáadáa tá a bá ràdán a máa ń fò bẹ̀ ṣẹbọ ṣé ẹ mẹyẹ tó ń jákàlà mami ṣé ẹ mọ ẹyẹ tó ń jẹ àkàlà àkàlà màgbò kì í ṣe kíní kan kó má pọdún jẹ àbí kí báwo lè ṣe sọ ẹ bá ń tẹ̀ síta ẹ̀yin ọmọ Yorùbá ẹ tẹ́ mọ̀ pé àkàlà màgbò kò ní ṣe kíní kan láì ṣe kíní kan ẹ mọ̀ ní pásítọ̀ tó ń pọ̀fọ̀ o àkàlàmàgbò 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 ọ̀yà question ìbéèrè dé kí náà ní kò kì í ṣe lọ́dún mami èèyàn àtọ́kọ́kọ́ dà alákọ̀ọ́kọ́ mo máa sọ̀rọ̀ àṣẹ jáde sí ẹ wo ọ̀padà ọ̀pá àánú wòlíì ti wà ń bí ọ̀pá wòlíì wà ń bí mo máa súre fún èèyàn àkọ́kọ́ àkàlàmàgbò àkàlàmàgbò mi nìkan tán ọ̀yà mami kí náà ní kì í ṣe bàbá kí náà ní kì í ṣe àárín ọlá ọmọbọ wàjí wàhálà àrúgbà o. sir like love èwo lẹ fẹ́ pẹ́ bẹ́ẹ̀ I love you too God bless you. kò yí ọdún jẹ ṣé bí wọ́n ṣe kọ́ nìyẹn gbá dáadáa kì í yọdún jẹ ta ló sọ̀rọ̀ ẹ̀ náà jẹ́ kí wojú ẹ̀ gbọ́ mi admin bá mi admin máa fi nídù sí ọ̀rọ̀ wọn yẹn kó bá ti ní mo fẹ́ wojú ẹ̀ nìyẹn kò yọdún jẹ àbí ṣé bá ṣe kọ́nù ni mo súre fún ọ o lórúkọ Jésù orí rẹ ò ní gbàbọ̀dé o ò ní pọ́dún jẹ o mo ti fún yín ní ànsà o kò ní pọ́dún jẹ Aki Sunday ẹ mà kó ọjọ́ mẹ́ta lórúkọ Jésù ẹ̀rẹ́ àánúgbà o ó tọ́jọ́ mẹ́ta o Aki Sunday ògo rẹ̀ á fọhùn wàhálà àánúgbà àárín ọlá àkàlàmàgbò kì í pọ́dún jẹ bẹ́ẹ̀ ni ẹ kọ́ dáadáa wò ó lórúkọ Jésù gbọ́ mi dáadáa màkúbà ìsàǹtà àbàlẹ́ àkàsọ̀rọ̀ òjò kì í pa ìgbín wọn ní ìgbà bá ṣe sọ ni wọn ní òjò wájú kì í pa ń tẹ̀yìn kì í pa ìgbín lórúkọ Jésù ọfà ò ní bà ọ́ lórúkọ Jésù àṣẹ ọ̀rọ̀ ni gbọ́ jẹ́ kí n wá mi
ọ̀rọ̀ yìí ti sú mi wọ́n ní pásítọ̀ irúgbó létí máa ń láwọn èdè yẹn ṣé ẹ mọ̀ pé èdè Yorùbá dá pọ̀ kò dín náà káwọ́ inú Bíbélì sọ pé koríko Bíbélì sọ pé omi kún ọ̀sá kún wọ́n dàpọ̀ mọ́ òkun ibi tí omi wá lómi padà sí ẹ lọ Jeremáyà ẹ lọ wò ń bẹ̀. ó ní sí sọ̀hún ṣé ká máa wọ́ yẹn lọ ni àbí ká máa sọ̀rọ̀ wa lọ Jésù Olúwa wa àmín. Mami àdé ẹjọ́ iná kì í pọ́dún jẹta ló tún wà ń bẹ̀ bàbá Abrahamu ọmọ ọ̀pẹ máa gbà mí fẹ́ mo tí mo màmá tó sọ pé bàbá Abrahamu ẹ má sàwásà o lórúkọ Jésù ní pọ́dún jẹ ẹ̀mí yín á la ọdún ìjà ò ní kú fọ̀tayọ̀ Adónídayọ̀ kò kì í pọ́dún jẹ lórúkọ Jésù ò ní pọ́dún jẹ ọdún tó ń bẹ̀mí rẹ̀ wàá lo 1000 years láyé tí kò pọ̀ jù God bless you ò ní kú láéláé gbọ́ mi dáadáa èèyàn kan mo gbàdúrà fún lọ́jọ́ mo ní kò ní kú láéláé onídàáde ẹ jẹ́ kú o kí má bà ẹni tí ò bá kú láéláé ló ní ìran rere òun ló bí ọmọ rere sáyé tó ń lu ọmọ rere gbẹ̀yìn ẹ̀ tí ọmọ rẹ̀ ò kú lójú ẹ̀ ọmọ rẹ̀ ò ní kú lójú ẹ̀ lórúkọ Jésù ta ló tún wà mẹ́ Fúnmiláyọ̀ Ilésanmí kò kì í pọ́dún jẹ lórúkọ Jésù ẹ ò ní pọ́dún jẹ Afọláyan Peter ò ní pọ́dún jẹ o lórúkọ Jésù Àbú ò ní pọ́dún jẹ ta ló tún wà mẹ́ Dáre ò ní pọ́dún jẹ Àkàlàmàgbò ìpọ́dún jẹ ẹyẹ ní àkàlàmàgbò kì í pọ́dún jẹ àkàlàmàgbò èdè kan wà láàrin yẹn ṣùgbọ́n kì í ṣe bí ìfẹ́ ṣàkàlò èdè ń bí ṣùgbọ́n ẹyẹ kan wà àkàlà ni wọ́n ń pè é ibi tí mò ń lọ nìyẹn. ibi tí mo ń lọ yí àkàlà ni mo fẹ́ fè òun ni mo kà fi yẹn kọ́ nínú o àkàlàmàgbò pọ́dún jẹ o àkàlà ẹyẹ àkàlà ẹni tó bá rí ẹyẹ àkàlà mami kì í ṣe ẹyẹ kékeré ẹyẹ tó tó àgùntàn lórí ìdúró ni ẹyẹ ńlá sì ní àkàlà wọn kì í dédé rí anyhow gbọ́ mi dáadáa wọn kì í ṣe kíni àwọn ènìyàn kì í rí ẹyẹ àkàlà anyhow tí ò bá jẹ́ ibi tó dí ibi tó lágbára púpọ̀ ó lè rí ẹyẹ àkàlà Ọlálékan Bọ́sẹ̀ orí rẹ̀ ò ní gbàbọ̀dé God bless you Adésínà àjọ wàrà ànúgbà àkàlàmàgbò mọ́mì ẹyẹ ńlá ni mọ̀yẹ tá máa tà á téèyàn bá fẹ́ ṣe oògùn òyẹ̀kú tá bá fẹ́ ra ẹ̀mí wọn padà tán bá ti rí pé èpè pọ̀ lórí ènìyàn àbí wọ́n bá sọ pé ọba ìlú kan ẹnu bá pọ̀ lórí ẹ̀ tán sọ̀rọ̀ ibi sí tó ti rí pé àwọn ìlú tán ti pawọ́ pọ̀ léun lórí wọ́n á ní ká lọ wọ́ ẹyẹ àkàlàmàgbò ṣé ẹ rí láyé àtijọ́ táwọn onímọ̀ọ́sẹ́ tó kó táyàbára dán wọ́n máa ń fò bẹ̀ ṣọbọ abuké ni wọ́n máa ń fi ṣe láyé àtijọ́ àwọn tó súnké sẹ́yìn ṣùgbọ́n ayé ti dayé ọ̀làjú àwọn bàbá yẹn máa pa méjèèjì pọ̀ pé tẹ́ ẹ̀ bá ti rábuké ọ̀sìn ẹ lọ wá àkàlàmàgbò ọ̀rọ̀ fẹ́ jáde afẹ́fẹ́ tẹ̀lé àwọn èèyàn kan tuntun dúró gbé afẹ́wọ́ omi tí bàbá yẹn fẹ́ tú ọ̀rọ̀ yẹn dé díẹ̀ ni máa tún bẹ̀ torí mi ò ní túṣẹ́ oníṣẹ́ kì í ṣe babaláwo ayé yín ò ní dàrú ṣùgbọ́n tí mo mọ̀ ni mo fẹ́ sọ fún yín wọ́n wá àkàlàmàgbò ẹ má pè mí o torí àwọn kan máa pè mí dáàdi ẹ jọ̀ọ́ ẹ fún wa iṣẹ́ yẹn wọ́n máa béèrè o èyí tó bá pè mí kí n fún ẹṣẹ́ yẹn máa kẹ́gùn fún ẹni o wọ́n pè mí kí n fún ẹṣẹ́ pè mí kí n gbàdúrà fún ẹni o yóò dára fún ọ lórúkọ Jésù wàrà ànúgbà wọ́n á lọ wá abuké ọ̀sìn ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rí abuké ọ̀sìn wọ́n á lọ wá ẹyẹ àkàlà mami gbogbo wọn ara rẹ̀ gbúdọ̀ pé ẹ̀yà ara rẹ̀ gbúdọ̀ pé ó lè jẹ́ ààyè tá bá yé ayé àtijọ́ wọn á gbé fún àwọn olórí ọdẹ kan wá lọ ṣùgbọ́n láyé sìn òkú rẹ̀ náà máa rà tó o bá dé Ìbàdàn wá ríra ń bẹ̀ dáadáa màkú santabalẹ̀ àwọn ìlú òkè lọ́hùn àwọn ará Èkó ẹ má lọ máa wákàlà kiri ọjà o kẹ́ ẹ tó lè rákàlà ẹ ti dé Ìbàdàn dé Kiri dé Òṣogbo dé ìlú àwọn ìlú ńlá lálùmọ́là yẹn ibẹ̀lẹ̀ ti máa rí ẹyẹ àkàlà ẹ pé mo ti sọ bí tẹ́ ti máa rí Fúnkẹ́ Bello ẹ kú ọjọ́ mẹ́ta ò káàbọ̀ ẹyẹ àkàlà yìí náà máa wá wọ́n á wá ewé àlùpàídà
ẹ̀mọ̀ ewé àlùpàyídà ṣé ẹ mọ̀ ní tán pé wọ́n wá pieces ọyọ kọ̀ọ̀kan náà máa kà á wọ́n máa wá 10,200 mi ìmọ̀ tẹ́ ń pè Yorùbá ẹni ṣe nǹkan ńlá ó mà ga o ṣé Tinubu fẹ́ pa iná lẹ́kọ̀ọ́ ni. mo ti mẹ́yẹ bọ̀ o díẹ̀díẹ̀ ni o gbọ́ mi orí rẹ ò ní gbàbọ̀dé ṣe é rí àwọn tẹ gbogbo ẹ̀yin tẹ ẹ ti parí pé Tinubu ti kú o àti dúpẹ́ o ọdún kọ̀ọ̀kan náà yọ lọ́jọ́ orí yín lórí ọdún tẹ́ ẹ lò ọdún kọ̀ọ̀kan ṣùgbọ́n lẹ́ni a máa tú yín lẹ̀ òun náà mo ṣe sọ pé kó o tètè ya ránṣẹ́ sí àwọn alábàágbé ẹ tó ti gbọ́ pé dádì wọ́n ní Tinubu kú mu ní àìmọye àwọn tó pè mí wọ́n ní dádì ẹ lọ investigate wọ́n ní Tinubu kú mu ní ẹ jẹ́ gbẹ́nu yín dákẹ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ o dádì ni ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ mo ní ẹ mọ́ sọ bí ìdáhùn mò ń rẹ́rìn ni torí pé èyí tó wà lẹ́yìn ọ̀fà ó ṣe kí ni ó ju èjé lọ gbogbo ẹ̀yin tá ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi mò ń dìlítì ẹ ni mo gbàdúrà orí yín ò ní gbàbọ̀dé ẹ ṣe jàre Ọlálẹ́kan Bọ́sẹ̀ mami o ẹ̀yin ní dádì àbí ẹ̀yin mami o ẹ bá mi love ẹ bá mi tẹ love mu fún Ọlálẹ́kan Bọ́sẹ̀ ẹ tẹ love fún mami o ẹ tẹ love fún ni o love ni kẹ́ ẹ tẹ fún o gbọ́ mi dáadáa 10,000 kí ni mo pè é 200 pieces náà máa wá wọ́n á wá àtàrẹ 70 wọ́n á wá àtàrẹ 70 wọ́n á wá àtàrẹ 70 wọ́n ní àtàrẹ kì í di tiẹ̀ láàbọ̀ kí mo pè é àtàrẹ kì í di tiẹ̀ láàbọ̀. Yorùbá ní ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ gbọ́ mi dáadáa wọ́n á wá lọ wọ́ èékánná òkú tó ti kú èékánná wọ́n á lọ rẹ́ mi ní sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ o torí ẹ̀yin kan wà ẹ máa ń gba déètì kan ní àbáwọn ọ̀dọ́jọ́ ẹ̀yin geometry èyí tó kù ẹ lọ́wọ́ máa gọ́gù ẹ lórí gọ́gù ìyí tí mo sọ yẹn lásán bẹ́ẹ̀ iṣẹ́ ni fẹ́ lòmíì a lọ gbá ẹlòmíì ẹni fẹ́ pa ni mo ti dóògùn ọ̀yẹ̀ kú lọ́wọ́ ẹni mo ti ní kẹ́mi ẹ̀gùn mo fẹ́ ṣèràpadà fún ẹ wàá lọ ra iye àkàlà wàá ra ìwé àlùpàdà 10,000 pieces àwọn tààrẹ àwọn lọmọ wa bẹrigráàdì kiri àwọn lọmọ sọ egungun òkú wo tó lọdẹ bẹrigráàdì bá mú ẹ tó bá lọ tọwọ́ bòkú lójú tìyẹ bá ẹ nìyẹn o tó bá gbé ẹ wá tó bá gbé ẹ wá sọ́dọ̀ mi pé o lọ tọwọ́ bòkú lójú màá tún fi kú fún ẹni o torí owó ọ̀ràn ni o. hallelujah mọ́mí bàbá mi láìkí ẹ̀ ohun tí bàbá ayé Tinubu papọ̀ mọ́mí tá bá ti wá fi ṣe é wọ́n á máa jó ẹyẹ àkàlà yẹn wọ́n á ní ẹ̀yìn ológbò kì í kanlẹ̀ ẹ jẹ́ bá yín fìyẹn sí wọ́n á lọ tó bá jóbìnrin wọ́n á lọ wá abo ológbò tó bá jọkùnrin wọ́n á wá lọ wá akọ ológbò mọ́mí akọ ológbò yẹn wọn ò ní pa ìkòkò tí wọ́n fi jó ẹyẹ àkàlà yẹn máa gbọ́ mi dáadáa o ọ̀rọ̀ wà ń bẹ o wọ́n wá lọ wá ìkòkò tí wọ́n fi ń jó ẹyẹ àkàlà tí wọ́n bá ti jó tó ti dérú wọ́n wá lọ wá ológbò tó tóbi dáadáa ní òkè ṣe kékeré o torí tó bá lọ mú kékeré ṣùgbọ́n bẹ́ẹ̀ nìyẹn bá ṣe dàgbà sí bẹ́ẹ̀ lọ́sẹ̀ máa fojú fi wo ológbò yẹn wọ́n wá gbé jù sínú ìkòkò yẹn ìkòkò gbóná wọ́n máa tààtì ni wọ́n máa sokùn mọ́ ìkòkò yẹn dáadáa báyìí wọ́n máa rẹ yìí mọ́lẹ̀ dáadáa ni torí ológbò lágbára bó ṣe gbóná tán ti dáná kán tó lè sun kán tó lè jó àkàlà mami àtẹ ìtọ́jọ́ méje kó tó jó tán ẹ wá wo bí ìkòkò tí náà kú òun díẹ̀ lójoojúmọ́ nínú igbó kìjìkìjì torí òórùn ẹ máa ń bo ìlú ni gbogbo òórùn yẹn bá dẹ̀ ti bo ìlú òkìkí á kàn káàkiri ayé wọ́n á wá wá akọ ológbò wọ́n á gbé jù sínú ẹ̀ mami tá bá ti ń jó
wọ́n á ní kẹ́nìkan lọ rìpọ́ọ̀tù pé lágbájá kú, wọ́n á máa pariwo ẹ̀ kiri, ó ti kú o, ó ti kú o, ó ti kú o, ilé tẹ́ ẹ sọ fún Ojúyọbọ ògùn jì mí ẹ̀jẹ̀ lọ pa jẹnẹrétọ̀, wọ́n ti múná lọ o. ara tá a sọ nìyẹn pé a ò fẹ́ location 419, a ò fẹ́ Nàìjíríà, àwọn Nàìjíríà ti ṣubú, Buhari gan ti ṣòfò. gbọ́ mi dáadáa mọ́mì bàbá wọ́n á wá ṣe kíni, wọ́n á bẹ̀rẹ̀ sí pariwo òkìkí yìí, ọṣẹ kàǹkà, ọṣẹ tí ń bayé lẹ́rù, wọ́n á wá pín ìrìn àjò yìí, wọ́n á pín sí mẹ́ta. ìkíní, wọ́n á lọ fọ orí ẹ̀ sóríta mẹ́ta. wá gbọ́ dáadáa, ẹni tó máa ṣiṣẹ́ yìí kò gbọ́dọ̀ wà nínú ìlú yẹn lọ́jọ́ tán bá jó kinní yẹn. gbọ́ mi, ọjọ́ tí wọ́n bá jó kinní yẹn nínú ìlú yẹn, tá bá jó ìpèsè yẹn, ìtàn kólẹ̀ yẹn, ẹni tán fẹ́ jó fún, ẹni tán fẹ́ ṣaṣẹ́ yẹn fún kò gbọ́dọ̀ wà nínú ìlú yẹn. ó gbọ́dọ̀ kúrò nínú ìlú yẹn lọ́jọ́ yẹn. táká bá sọ pé ó ń gbé lẹ́kọ̀ọ́, tábà náà fẹ́ ṣe kinní yẹn lẹ́kọ̀ọ́, ó gbọ́dọ̀ wà lóńdó. tó bá jẹ́ tó lówó bíi ti bọ̀dá Tinubu, ó gbọ́dọ̀ fly out, torí kò gbọ́dọ̀ Pacific òórùn kinní yẹn. tó bá ti gbóòórùn ẹ̀ mọ́mì, ọ̀run làálàá. ṣùgbọ́n gbogbo ẹ̀ tó bá ti wá ń pariwo, ó ti kú o, ó ti kú o, ó ti kú o, ó ti kú o, mọ́mì, gbogbo iye ọdún yín nìkan kankan ló ń mú. ẹ lọ yẹ̀ wò, èmi bí ọdún ọmọ fún mi ni mò ń sọ. àwọn nǹkan tí bọ̀dá yín Tinubu fi gbàràdá nìyẹn, tí mo fi ń sọ fún yín pé kì í ṣe pé ó gbé ayé mi, ṣùgbọ́n ẹ̀yin Yorùbá yìí náà lẹ sáàsì tẹ̀ ń ṣe é fún náà. ẹ̀yin lẹ gbowó mọye tẹ́ ẹ gbà tẹ́ ẹ máa lọ nú agíjù, tẹ́ ẹ máa lọ jó adúrú kínní. àwọn ọlọ́pàá jókòó síbẹ̀, àwọn sójà wà ń bẹ̀, gbogbo fọ́ọ̀sì náà máa dúró tì wọ́n torí pé kẹ́lòmíì má bàa kẹsẹ̀ bá wọn bẹ̀, torí pé èyí tó bá ti kẹsẹ̀ bá ń bẹ̀ mami, ẹni tó bá ti bá wọn bẹ̀ ojú ẹ̀ ò tún rí, ojú ẹ̀ ti rí bi lọ́jọ́ náà o, ojú ìwọ ò ní rí bi. gbọ́ mi, mo ní etí rẹ ò ní gbọ́ bi, mo ní etí rẹ ò ní gbọ́ bi, orí rẹ ò ní gbọ́ bi, o ò ní sọnù, o ò ní sọmọnù, o ò ní sọkọnù. gbogbo ẹnikẹ́ni tó ti pariwo pé ó kú lórúkọ Jésù, ògo yín ò ní wọ́ mi o. mo ní mo tú yín lẹ̀ lórúkọ ti bàbá, mo tú yín lẹ̀ lórúkọ ti ọmọ, mo tú yín lẹ̀ lórúkọ ti ẹ̀mí mímọ́. mo dúró lórí àpáta tí kò ṣe sí nídìí, mo fẹ̀yìn mi ti àgbélébù, mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù, ó di àṣẹ sí mi lẹ́nu. àdàbí tí mo bá ní àtọ́lá kan àbí ohun kan tí mo mú wálé ni, ṣùgbọ́n mo wà nínú Kristi, ẹni tó dá mi, tó rán mi, tó pè mí, tó rán mi níṣẹ́. òun ni mo fi súre sínú ayé yín. gbogbo olùgbọ́ mi tó gbọ́ lẹ́nìí, lórúkọ Jésù, ẹ bọ́ kúrò nínú ogun náà. gbogbo ohun tí ayé lò gẹ́gẹ́ bí àkàlà tẹ́ni kò fi ṣògonù, gbogbo ohun tá a lò bí ewé àlùpàídà, gbogbo ohun tá a lò lórí ológbò, gbogbo ohun tá a lò gbẹgbẹ́ adáta rẹ̀ láti wákàtí lọ lórí ìwọ tó ń gbọ́ mi, tó o ti pariwo ìrìn àjò náà, ó yá jáde kúrò nínú ogun náà. mo ní kó o jáde, jáde lórúkọ Jésù, ó yá jáde, ó yá jáde, ó yá jáde lórúkọ ti bàbá, ó yá jáde lórúkọ ti ọmọ, ó yá jáde lórúkọ ti ẹ̀mí mọ́, ó yá jáde. mo ní o jáde, mo ní o jáde. má mi pín ọ̀rọ̀ yìí kiri. mo ní kó o pín, mo ní kó o pín, mo ní kó o ṣí ẹ. ok, ẹja ṣe báyìí, kẹ́mọ̀ nìyẹn pásítọ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣí ẹ ọ̀rọ̀ yẹn, mbà ní kó o ṣí ẹ kó o má ṣògonù, but ṣí ẹ fún èèyàn kankan. gbogbo ń fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn ó gbọ́ ọ̀rọ̀ yìí, kẹ́ ẹ bá lè mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá tí ì rí ìdí rẹ̀ ẹ má máa fìdí ẹ̀ múlẹ̀. ayé yìí le. ohun tí àwọn gbèpè dànù tá a máa sọ pé gbèpè dànù, ìjọ tá a bá máa tú gbèpè dànù náà, ìdí táwọn ẹ̀rọ sọ pé gbogbo èpè tẹ́ ẹ̀ ń ṣe látọjọ́ yìí, ṣé kò mú Tinubu ni, ṣé kò mú Buhari ni, ṣé kò mú lágbájá ni. aborí tẹ́rù kan wọn ò gbọdọ̀ gbé pósí ẹ̀ kó má jáde láyé, irọ́ ni. tó bá dẹ̀ gbé pósí àwọn eléyìí, Tinubu ti mọ̀ pé máa padà gbé pósí òun. ṣèbó ọ̀nà gbé pósí Buhari yẹn, ẹ̀yin ń fi ọjọ́ kún ọjọ́ ẹ̀ ni, torí pé ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ìka èèyàn,
ẹ̀yin lẹ ró wọn lágbára yìí o, ẹ̀yin lẹ ró gbogbo Fúlàní lágbára yìí, tẹ́ ń pariwo, tẹ́ ń bọ Ògún, tẹ́ ń bọ òrìṣà yín, tẹ́ ń bọ ohun gbogbo kan yín, ṣùgbọ́n tí kò kú. Kí ló ṣe? Ọmọ yẹn rà ní kó lọ wà rèpọ látàárọ̀ ṣe gbó ló sá lọ torí pé kó máa repo ló ṣe sá lọ àbí. $500 tí máa yẹn mú dàgbà. Wọ́n wá máa sọ pé ó jáde kúrò nílùú, ẹ lọ pariwo ẹ̀, tán bá ti wá pariwo ẹ̀ pé ó kú o, ó mà kú o, ó mà kú o. Mọ́mì, ṣé wọn ò kì í jẹ́ kán mọ ni tó kú kán tó máa gbé nǹkan tí ò jẹ́ kó kú jáde? Èmi rọ̀ yín, mo bẹ̀ yín, tẹ́ ẹ̀ bá tí ì rí pọ́n kírun sí lára, ẹ má ti sọ pé ó kú. Tẹ́ ẹ̀ bá tí ì rí èèyàn pé ẹni pọ́ sí ẹ̀wọ̀n kéyẹ̀pẹ̀ bò, mọ́mì, ẹ má bá wọn túfọ̀. Ẹ rí pé ẹ rí òdodo kẹ́ ẹ tó máa sọ. Tí iná bá ń jó ń bì kan, má dédé débẹ̀, ajé o, iná ti ń jó o. Àìmọye tó jẹ́ pé wọ́n fi ń ra ẹ̀mí padà, àìmọye tó fi ń ṣe iṣẹ́ ibi. Ní tí bàbá yín lọ lò nìyẹn o, Ògúnjìmí. Mọ́mì, ẹ̀yin lẹ tó fi ọjọ́ kún ọjọ́ ẹ̀ o. Ẹ̀yin lẹ tún jẹ́ ó tá tú o. Ẹ̀yin lẹ fẹ́ jẹ́ ó lọ kúrò lórílẹ̀ Nàìjíríà fún yín o. Torí pé ẹ̀yin lẹ ra ẹ̀mí ẹ̀ padà. Òun náà dẹ̀ ti wá padà dé láti Dubai ẹ̀ báyìí o. Torí àwọn aláwo ẹ̀ ti bá jó nǹkan tó fẹ́ jó. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run, ìjọ́ wo ni kò kú mọ́ ò ní kú? Bàbá ẹ̀ Ògúnjìmí dà? Àrọ̀nì Olúkòyí Ànádà? Ṣàngódà? Ọ̀yàdà? Máremídà? Ọọ̀ni àkọ́kọ́dà? Kò sí agbára téèyàn ní láyé, ó máa sọ ẹ̀mí ẹ̀ nù. Mo ní kò sí agbára tí ẹ ní láyé, máa kọjá mẹ́ta. Àwọn ará lé ńkọ́? Òní fọwọ́ bọ́ọ̀sì lówó ni. Àwa wà Jésù lẹ́yìn. Hallelujah. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ dákun ẹ sílẹ̀ kò yẹ ẹ sílẹ̀. Gbàtàn ti paná, fáàlì ò fẹ́. Pàdé. Káwọn DSS má lọ wọlé o. Ìdí mò ń sọ rèé, bàbá màmá mi ní kọjá 1 hour. 46 láwà, Àdùnní bá ń wò ó, ṣé 46 láwà? Àdùnní ẹ wò, Àdùnní Dayọ̀ wò ó. Ẹ mọ̀ nára yín lóògùn. Tó bá lóyún kò lè wọlé. Wọ́n ti ṣe fún ẹ débẹ̀. Àṣẹ Ọlọ́run wà pẹ̀lú mi. Ó wà lẹ́bi yẹpẹ̀. Wà á wà bí ẹbí òkúta. Gbọ́, orí tó wà náà kò lè wọlé. Làsọ̀rọ̀ sókè. Ó fẹ́ parẹ́. Àbísí, gbọ́, tó wà lára tiẹ̀. Ó dúró, ìwọ náà. Ọjọ́ ìjàre admin, ok, àwọn tá a pè gan pé ká bá wa kọ́ táwọn ọ̀dá wa ló yóò dára fún yín jàre. Àwọn ọmọ wọ̀nyí ń sagbára wò ni o, ẹ dákun ẹ bá ń bẹ̀ wọ́n. Wọ́n ń dẹ́gbára wò ni o, mo ti máa sí ilẹ̀ lọ bá Fúlàní jà lọ́la.
bọ́dẹ̀ tí wọ́n fẹ́ lọ bá Fúlàní. Ìkòròdú ni o. ọlá alọ́kọ̀rọ̀dú lọ́la o alọ́kọ̀rọ̀dú lọ́la o àti pariwo fún DSS ẹ lọ pàdé wa lọ́nà Kòròdú lọ́la o ẹ ti gbọ́ ẹ gbògìjó wọlé kẹfà àwa máa gbà Ṣàgámù àwa pàdé lógìjó ibẹ̀ la fi sẹ́ńtà sí lọ́la àbí bí NNPC ilé epo yẹn ẹja pàdé lórí tabẹ́ta ẹja pàdé lógìjó àbí bó láti máa pàdé ọ̀nà wo ló tún wà mẹ́ ok ẹja pàdé lódó ń gúnyán Inú agbára ni. ẹja pàdé lódó ń gúnyán káyọ ọmọ rí odó tira wa. mọ́mí yìí tá à ń sọ rèé bàbá yìí tá à ń wí rèé ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ tó dáa ṣùgbọ́n àwọn ìka ènìyàn àwọn ibi tí wọ́n ń ṣe ó pọ̀ ju ìtire tí wọ́n ń ṣe lọ. mò ń sọ fún yín pé àwọn ìdí tí wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó lọ torí pé property wọn ni. mo máa wá ti bàbá yín Ọbásanjọ́ mo sì wà láyé Ọbásanjọ́ mi ì tí ì kúrò ẹ jẹ́ kí bàbá ó sanjọ́ admin wo mẹ́sẹ̀jì ẹni yẹn. àwọn kan wọ́n sẹ́ẹ̀nì kinní kan lọ wò ó kó sọ fún mi tí mo bá ti ṣe tán. bàbá màmá tó ń gbọ́ mi ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá kí ló dé tí bàbá Ọbásanjọ́ ò fẹ́ jẹ́ a lọ ká kúrò níbẹ̀ lẹ́ni wọ́n ń sọ̀rọ̀ sókè díẹ̀díẹ̀ ó ti ń mú wọn mọ́mì a ti ń fún wọn lábẹ́rẹ́ ẹ̀wọ̀n màpá sírí wọn ti ń tú kò ní bò obìnrin kì í róṣọ tiẹ̀ kó má tú àṣírí má tú bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín ṣe àyàbí tí ṣepo kan bá fi ẹyọ ẹyìn ṣepo tí dákàrà kan fi ẹyọ rèé dákàrà òun nìkan làṣírí wọn máa bò ṣùgbọ́n táwọn bá lè fi dákàrà gbangba làṣírí wọn máa tú o ìjọ tí ekò ló bá ti dunú tó bá lọ kẹnu bóyọ̀ ọjọ́ náà ní lọ ṣáájú ilé ọ̀run o dọ́mi ìjọ Olúbí bá fojú kanyé ọjọ́ náà ní sọnù lójijì ọ̀rọ̀ ni o torí pé ẹ wà ní pásítọ̀ ń pọ̀fọ̀ níbi tẹ́ ẹ máa gbé sínú ni èmi ni ọ̀fọ̀lẹ́ bàbá mi mo sì ń pè ìgbà tí n bá ṣàgbóyìnbó tí n mọ̀ pé dáì tí ìsìnmọ́ ti ń jẹ́ dáì ẹ kú ni torí pé Èlíjà lọ sórí òkè ó ní ká lọ wo Ọlọ́run tí ń fi iná dáhùn àdúrà ó pe àwọn olóòṣà Báálì ó sì fún wọn ní ẹgbọ̀rọ̀ màálùú gbọ́ mi dáadáa ó ní ẹ tún pẹpẹ yín ṣe wọ́n tún pẹpẹ wọn ṣe wọ́n ṣe é dáadáa wọ́n dẹ̀ pe Ọlọ́run wọn látàárọ̀ dalẹ́ kò dẹ̀ dá wọn lóhùn Ọlọ́run àwọn jẹgúdú jẹrá ilẹ̀ yìí kò dé dá wọn lóhùn mọ́ gbogbo ewé egbò tí ẹ̀ ń já ta ló kọ́kọ́ jẹ́wé ta ló kọ́kọ́ jẹ́gbò nígbà tá a dá ewé ta ló kọ́kọ́ jẹ́wé bí ò ṣẹranko ta ló kọ́kọ́ wágbò erin ni ẹ má jẹ́ máa sọ fún yín torí ẹ máa wá san owó ẹ̀ díẹ̀díẹ̀ ni mo ti sọ fún yín pé àṣírí Elédùmarè ó ń bẹ pẹ̀lú àwọn wòlíì ẹ̀ lórúkọ Jésù wàá ráṣírí Ọlọ́run ayé rẹ̀ á nítumọ̀ wàá rògbòlò gbọ́ mi dáadáa àṣírí Ọlọ́run tó o fẹ́ ní ni pé tó o bá ti ráṣírí Ọlọ́run làdúrà rẹ gbà tó o bá ti gbàdúrà débi kan tàdúrà rẹ ti gbà o ti ráṣírí Ọlọ́run nìyẹn ṣùgbọ́n tó o bá ti gbàdúrà débi pé kàdúrà rẹ gbà mami o ò tí ì bá Ọlọ́run rìn bí mo tilẹ̀ lọ́lọ́run kékeré àbáwọn ẹ̀ṣẹ̀ kan ẹ dákun ẹ kọrin fún mi àfíìsì. mo tilẹ̀ kéré mo lọ́lọ́run ńlá tí mo tilẹ̀ kéré o mo lọ́lọ́run ńlá. bí mo tilẹ̀ kéré mo lọ́lọ́run ńlá bí mo tilẹ̀ kéré mo lọ́lọ́run ńlá bí mo tilẹ̀ kéré o. bẹ́ẹ̀ mi bá ti ẹ̀rí páńpẹ́lẹ́ tí mo dàbí ẹran orí rẹ̀ sì báyìí mọ́mì mo lọ́lọ́run ńlá tí mi ìsara tó bọ̀dá àfíìsì tẹ́ bá rí wọn wọ́n tóbi tó báyìí. Àbíbi màálù gẹ́tù. iṣẹ́ àfíìsì la máa ń pè wọ́n iṣẹ́ àfíìsì
ẹ bá mi dá lọ́ọ̀fù bọ́dẹ̀ fún bọ̀dá iṣẹ́ àfíìsì. Àwọn bọ̀dá kan wà bíbá yín tí wọ́n mi lè pe orúkọ wọn láéláé. ilé mọ́ni. Torí pé mi lè jẹ́ lọ jí wọn gbé. Àwọn bọ̀dá kan náà wà bíbá yìí máa dárúkọ wọn yẹn sí. Tẹ bá rí pé àwọn Yorùbá nation tó di àgbàrá mú. Àwọn náà wà ń bẹ ẹ jẹ́ dárúkọ ara yín àbí mi máa tó bá pọ̀ lówó yìí. Ẹ ilé mọ́ni. ilé mọ́nì náà ń pè wọ́n o àwọn náà wá kí wa lénìí àwọn tàgbára nìyẹn àgbàrá ti jàbí ìjàlíkì. gbogbo ìjànìkí àwọn náà ń kí gbogbo olùsádà. lùsádà mọ́ àtàn. débọ̀dágìrì dé àtàn. dé àtàn àwọn náà wà ń bẹ o ẹ bá ń kí wọn ní ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. Aha. gbogbo ènìyàn. gbọ́ Yorùbá nation máa lọ o. Ẹ ṣe jàre ṣe rí i pé ilé kún yes Olúbùkọ́lá ẹ ti bá mi tẹ ilé mọ́nì yóò dáa fún yín ta ló tún bá mi ẹ bá mi kí wọn ẹ bá mi tẹ ilé mọ́nì ẹ bá mi tẹ ilé mọ́nì ni tẹ ẹ bá ti dé àgbàrá olùsádà. ẹ ṣáà béèrè lọ́wọ́ ẹni ọlọ́kadà tẹ ẹ bá níbẹ̀ ẹ dẹ́ ń béèrè ilé mọ́nì mami wọ́n á mú yín dọ́fíìsì wọn ìjàkùmọ̀ àpátápára tẹ́nìyàn ò lè kọlù mànàmáná tí sojú ọ̀run ṣé kò ló fẹ́ kẹnu bọyọ̀ ni ibo ló ti fẹ́ rí. ó kú nìyẹn. ó lọ́lẹ̀ yìí. ó kú nìyẹn á gé kúlùkùlù ni. bẹ́ẹ̀ ni gbọ́ bàbá lórúkọ Jésù ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí. Àmín Kristi. ẹ mọ̀ pé ilé mọ́nì wá kí wa láti yí àgbára ẹ dákun ẹ mọ̀ pé pásítọ̀ ò lówó lọ́wọ́ ò bá jẹ́ 5,000 ẹ dákun ẹ bá mi fi ran bọ̀dá eré mọ́nì àtàwọn bọ́ìsì wọn wá bí ó dẹ̀ ká lè fún wọn lówó mọ́tò wọn wá kí wa náà ní lórúkọ Jésù ẹ ò ní sọnù o ẹ bá ń wá nǹkan fún bọ̀dá eré mọ́nì ẹ pè mí lẹ́yìn ètò ẹ tó bá fẹ́ fún wọn ní nǹkan ẹ ká lè sanwó epo mọ́tò wọn tán gbé wá lórúkọ Jésù bàbá mọ́tò yín ò ní forí sọ́gi o ẹ ò ní sọnù lójijì ayé ò ní pa yín lẹ́kún o ẹ délé báre ọ̀nà kò eré o ibi ò ní ṣẹlẹ̀ fún yín o ẹ ò ní tẹnu gbó bí ọwọ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe yóò di ńlá máa yín lọ́wọ́ lórúkọ Jésù ìpè Kristi tó ń bẹ lórí yín kò ní di rádaràda lórúkọ Jésù ẹ ó sì ṣe rere bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù. Bùsí káàbọ̀ o lórúkọ Jésù ò ní pẹ́ lẹ́yìn káàbọ̀ God bless you wá lọ wo ètò yẹn láti bẹ̀rẹ̀ torí mo mọ̀ pé ìwọ náà ti máa sọ pé Tinubu lórúkọ Jésù ọdún kan ò ní lọ nínú ọjọ́ orí rẹ lórúkọ Jésù máa mi bọ́dún rìn God bless you mọ̀ alájà tó chá prapra ẹ̀ka alẹ́ mọ̀ God bless you mọ̀ ẹ̀ka àbọ̀ mọ̀ Gideon wàrà àánú gbà bó ṣe bá mi tẹ erémọ́nì yẹn ẹ ṣé ẹ bá mi dá lọ́ọ̀fù bolẹ̀ fún bàbá wa erémọ́nì lórúkọ Jésù àwọn tí awo ọba nìyẹn o lórúkọ Jésù àwòrán àánú gbà Mary T God bless you Yorùbá nation ní kí n máa rí flag ẹ dákun lórúkọ Jésù mú ní ẹ bá mi tẹ God bless Yorùbá nation pé tí mo sọ mi ò fẹ́ pẹ́ rárá. ṣe rí àwọn àṣírí Elédùmarè ó ń bẹ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀. ẹni tó kọ́kọ́ jẹ́wé àwọn tó kọ́kọ́ jégbò kó tó di pé a dá Ábúráhámù kó tó máa roko kó tó di pé a yọ ìhà rẹ̀ ká tó fi dá obìnrin tí jẹ́ Éfà. Elédùmarè ní àkọ́dá ayé Elédùmarè ẹni gbogbo tí gbogbo ayé ń wárí fún nínú ìwé Ẹ́kísódù ó ní orúkọ mi a máa jẹ́ Jehovah. Mami orúkọ tí a máa sí nìyẹn àìmọye oríṣiríṣi Ọlọ́run ló wà. Mo ń sọ pé Èlíjà lọ sórí òkè ó gbé ẹgbọ̀rún màlúù fún àwọn wòlíì Báálì ǹjẹ́ ó ṣeé ṣe bí? Kò ṣeé ṣe. Wọ́n pè é títí ó fi wọ́n ṣẹlẹ́yà nígbà tó wá mú ẹgbọ̀rún màlúù tiẹ̀ mọ́mì ó tún sọ fún wọn ó gbéṣẹ́ fún wọn ìwọ tó rà mí ṣe wọ́n máa gbéṣẹ́ fọ̀tá ẹni. Mo ní ọ̀tá rẹ a máa gbéṣẹ́ lé lọ́wọ́ ẹni tó ń yọ ayé rẹ lẹ́nu ń la máa gbéṣẹ́ lé lọ́wọ́ ẹni tó ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu a máa gbéṣẹ́ lé lọ́wọ́ bàbá bá wọn wáṣẹ́ ẹ̀mí mímọ́ bá wọn wáṣẹ́ ẹ̀mí mímọ́ bá wọn wáṣẹ́ ogun ọ̀run bá wọn wáṣẹ́ ẹni tó ń yọ lẹ́nu ogun ọ̀run bá wọn wáṣẹ́ Jésù bá wọn wáṣẹ́
ẹ̀mí mímọ́ bá wọn wáṣẹ́ bàbá bá wọn wáṣẹ́ ogun ọ̀run bá wọn wáṣẹ́ ẹni tó ń yọ ayé mi lẹ́nu bàbá bá wọn wáṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ bá wọn wáṣẹ́ mọ́mì wọ́n ń wáṣẹ́ iṣẹ́ aríráyé. dẹ́kun mu náà ń wáṣẹ́ ẹ bá wọn wáṣẹ́ lórúkọ Jésù ọ̀tá rẹ agbésẹ́lẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù àmín Jésù. wòlíì bá wọn wáṣẹ́ ó ní ká máa pọnmi sẹ́gbọ̀rọ̀ màálù mọ́mì inú wọn ń dùn pé báwo ni náà ó ṣe jẹ́ gbọ́rọ̀ màálù wọ́n ń ṣe láyà wọ́n ń ṣe gbogbo ìgbẹ́lẹ́ là ṣùgbọ́n ó ní Olúwa Ọlọ́run ajóninú ni ìwọ ṣe kó tó wí ìtẹ́mọ́mì iná sọ̀kalẹ̀ láti ọ̀run ó jó gbogbo pẹpẹ run ó tún jó òkúta tán tó fi ṣe pẹpẹ náà mọ́mì kí ni wòlíì wa ṣe fún wọn ó pa gbogbo wọn gbogbo ẹni tó ní wa lára nílẹ̀ Yorùbá àwọn Fúlàní òṣì ẹ ó kú tìrantìran ni lórúkọ Jésù ẹ jẹ́ wá sọ fún yín ìpele àkọ́kọ́ nìyẹn ìpele kejì tí mò ń lọ ni pé bọ̀dá yín ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ kí la fẹ́ pè ó jọ gàtégàté ẹ má jẹ́ ń tàn wá o torí pé mo rí i lóòótọ́ mo sì gbọ́ ṣùgbọ́n ẹ̀mí inú mi àlùjànnú tèmi tẹ́fẹ́tẹ́fẹ́ gbọ́ nìyẹn mo dẹ̀ ti sọ báyìí ó sọ fún mi pé ó kọ ọmọ fúláàgì ni lóòótọ́ lọ́kàn rẹ̀ sì wà ń bẹ̀ ṣùgbọ́n kò tí ì ṣetán torí ìjà tán ń jà lábẹ́ ẹlẹ̀ òun ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn sókè ọba sá ni o ọba sá sọ lẹ́nìí torí pé ṣíkọ̀tù ó ní gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ló ní ráìtì láti ṣe ìwọ́de tó bá wùn ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹlẹ́ẹ̀kejì ó wí pé àwọn tó dìbò fún wa a ò lè stọ́ọ̀pù wọn láti má béèrè ohun tí wọ́n bá fẹ́ ẹ pàtẹ́wọ́ fún Jésù. ẹ̀kẹta ni pé ó ní wọ́n lè sọ pé wọ́n fẹ́ orílẹ̀-èdè tó wù wọ́n ó nítorí pé ara tá a fi sọ pé democracy ń dá nìyẹn àwọn náà dìbò fún wa wọ́n dẹ̀ lè sọ pé wọ́n fẹ́ orílẹ̀-èdè wọn ó ní ó wà in law láti lè sọ pé wọ́n fẹ́ tó wù wọ́n a dẹ̀ mọ́ gbọ́dọ̀ bá wọn ṣe kí ni o àbá wọn fẹ́. mami kí ló fẹ́ tẹ̀yìn ọ̀rọ̀ tó sọ yẹn jáde kí ló máa tẹ̀yìn ẹ̀ jáde ǹjẹ́ ṣé a máa lé Ọbaṣá kúrò lórí oyè ni àbí inú Tinubu máa dùn sórí statement yẹn aláwọ̀ òkú Sanwó-Olú báwo ló ṣe fẹ́ gbọ́ gbé ṣe mọ̀ pé wọn ò létí táwọn fi gbọ́rọ̀ àwọn kan tá rí lánàá tá ń support ẹ̀ tá ń jó lálálálálálálá tí Sanwó-Olú kó mọ́ra tá ń jọ dìbò fún tá ń jó níwájú rẹ̀ máa jó lọ́mọ òun wẹ̀ yẹn ó ti gbá wọn ń gi síta báyìí o ẹ dákun ẹ sèǹjì iná jẹ́ fáànù iná ńlá ló wà ṣé ò tí sèǹjì rẹ̀ lọ́hùn ṣé kìí ṣe pé pa ó níbi pípa títàn lẹ́gbẹ̀ẹ́. hallelujah ìyẹn ní ìpele àkọ́kọ́ ìpele kejì òun ni pé báwo lẹ ṣe fẹ́ lé Fúlàní fún yín ní 72 hours. Fúlàní fún yín ní 72 hours kákú o àbẹ̀ wọ́n fẹ́ kógun jà wá ṣùgbọ́n in a constitution tí wọ́n pè ní constitution wọn tí constitution tó máa pa wọ́n ṣùgbọ́n èyí tó pọ̀ jù ń bẹ̀ mí ò lọ́nu constitution wọn ọgbọ́n tá a lè fi lé wọn ni mo fẹ́ fún yín o ẹ̀yin bàbá wa ẹ̀yin lẹ́ ń ṣe CDA chairman a ní association ní street àwọn tá a dẹ̀ ń gbà wọ̀nyí wọn ò nílé àwọn Fúlàní wọ̀nyí orí títì náà ń sùn náà ẹgbẹ́ ṣọ́ọ̀bù wa náà ń sùn òfin dẹ̀ sọ pé a lè ṣòfin pé kẹ́nikẹ́ni má sùn sí títì
a lè ṣòfin tanná sí ó wà mẹ́rin ṣe bí nílùú náà ní iná ti kú ṣé o ṣe ń jẹ ìsàlẹ̀ ní ṣé ìsàlẹ̀ kọ́ ní náà ni ṣébó ló ṣáná ẹ̀. ẹ lọ mú tẹ́sítà kó tẹ́sítì ẹ̀ ọkọ̀ owó wáyà inú sọ́kẹ̀tì ẹ̀ lọ yọ wáyà inú tó kì í sí yẹn kó yọ rọ́bà ẹ̀. ó bá dẹ̀ tàn kó gbìgbì lẹ̀ a máa tó parí sí 1 hour ti fẹ́ pé ó tẹ̀ ti lé gan torí à ń jáde lọ. ìyí tí mò ń sọ ni pé ẹ lè ṣòfin ní street yìí ẹ lè dí wọn lọ́nà pé kán máa wọlé. àǹtí ọlá ẹ̀ka alẹ́yẹ ìwádà igbó ayé nípa wọn o pé àrùn gbé sọnà bí èṣèlú bí ọmọ o ẹ̀ka alẹ́ mọ̀ ẹ̀ka àbọ̀ mọ̀ God bless you mọ̀. èyí tí mò ń sọ rèé ẹ ṣòfin ní street by street ẹ ṣòfin nílùú ẹ ṣòfin ládùúgbò ṣèbí tí ọba bàbá wọn là ń fẹ́ èyí tí baálẹ̀ ẹ lọ kó gé ẹ lọ kádà bá baálẹ̀ ńlẹ̀ ẹ sọ fún baálẹ̀ pé a fẹ́ àwọn èèyàn wọ̀nyí nínú street wa táago méje bá ti lù àwọn èèyàn kankan kó sùn sínú títì mọ́ lálẹ́ ẹ̀dá ẹ bá ti bá lẹ́gbẹ̀ẹ́ títì tó sùn sẹ́gbẹ̀ẹ́ títì láì tí ò jẹ́ wèrè mọ́mì ẹ dá sẹ̀ríà fún ṣèbẹ́ ẹ ti ṣòfin sí street yìí ẹ lè ṣòfin mọ́mì tó o bá lọ ìlú mọ́là lálẹ́ o ò lè rìn kiri lálẹ́ ibi tó o bá máa sùn ọlọ́dẹ wọn gan wàá tún sanwó fún ni tán máa ṣọ́ ẹ mọ́jú kì í ṣe pé ṣọ́ ẹ wọ́n kà kọ́bì kan bí àti bàbà ibẹ̀ ló máa sùn sí tó o bá dìde pẹ́ lọ́tọ̀ tó o bá sọ fún yóò wé ọ̀n blálà ṣùgbọ́n ibi wọ́n á sùn sínú ọjà wọ́n á sùn sínú stíríìtì ẹlòmíì gan gbé wheelbarrow ẹ lọ sí along Abẹ́òkúta expressway gbogbo àwọn ọjà tó wà ń bẹ̀ báyà kàtàkùn àǹsò ẹ rí wọn láago kan wọn á gbé wheelbarrow sẹ́ orí títì wọn á dẹ̀ sùn sínú ẹ̀. ẹ ṣòfin tó bá ìdẹ̀jẹ́ orí federal road bàbá wọn Buhari federal road wọn kàn lọ́ọ́ máa sùn síbẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ṣòfin pé inú street ládùúgbò nílùú oyè aago báyìí lẹ fẹ́ jẹ́ kéèyàn máa wọlé kò dẹ̀ sẹ́nì kankan tó gbọ́dọ̀ máa sùn sínú ọjà mọ́ ẹ lọ gbalé ṣùgbọ́n tó bá ti wá ń wálé kiri ẹ̀yin bàbá wa ẹ má fi lé rẹ́ǹtì fún wọn mọ́mì wọn máa sá padà sílùú wọn wọ́n máa ṣe kí ni wọ́n máa fi lùúlẹ̀ ẹ̀yin baálẹ̀ oníjẹkújẹ ẹ̀yin ọba òfò tó jẹ́ pé gbogbo oko bàbá mi òun lè fẹ́ fi rẹ́ǹtì fún Fúlàní kò ní dáa fún yín ni o torí wòlíì lèmi ni mò ń fọba jẹ ló ka bíbélì yẹn dáadáa Sámúẹ́lì ló fi Sọ́ọ̀lù jẹ Sámúẹ́lì ló fi Dáfídì jẹ wòlíì ló máa ń fọba jẹ ní inú bíbélì mi ò mọ bí tí ẹ ti rí àwọn afọbajẹ òfò tẹ́ ẹ ní tí Tinubu ń jẹ afọbajẹ níbo ni wòlíì yín wà nígbà tó jẹ́ pé àwọn wòlíì gan wọ́n ti jẹ̀jẹ̀kújẹ kọ́ba kan tó jẹ nílùú wọn á lọ bèrè lọ́wọ́ wòlíì tó bá ìdẹ̀jẹ́ tiwantiwa nílẹ̀ Yorùbá lẹ fẹ́ ṣe tẹ́ ẹ lọ gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ àbí kí lẹ gbé kalẹ̀ ẹ lọ gbé kalẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ẹ bèrè lọ́wọ́ ẹ tó bá jẹ yẹn ṣùgbọ́n Ifá mú èèyàn gidi ẹ máa yí padà ṣé gbogbo èèyàn wọn tó mú ṣé gbogbo àwọn tó ẹ fà sórí oyè lóní tó ṣí igbá ìwà wò ni mò ń bọ̀ lọ́jọ́ kan fún gbogbo wọn pé gbogbo igbá tẹ́ ṣí ni máa kà síta fún yín èyí tó ṣí gbá oyin èyí tó ṣí gbá ata èyí tó ṣí gbá epo ẹ̀jẹ̀ inú yín ló pọ̀ sí tẹ́ ń pera yín lọ́ba mo ti sọ fún yín mo ní àmọ́ àlè eléyín ni ò tí ì dàgbà òun lè rí gbogbo wọn tán ṣèwà bí ọmọ àlè ẹ rí Olúwo ọmọ àlè ẹ wọ Ọlọ́fà ọmọ àlè kọ́ba Ọ̀fà ẹ̀yin ará Ọ̀fà ẹ má sùn tẹ́ ẹ bá sùn lásán tí yín bọ́ yín nù ni àwa là ń fogun wa jára wa ṣèbí baálẹ̀ wà ní gbogbo ìlú ẹ̀yin NCDA chairman street chairman àdúgbò chairman baálẹ̀ àdúgbò àbí ẹ̀yin ọmọ ta àdúgbò ẹnu làkàrin lẹ́dọ̀ tí yín a máa pa wá ní a máa gún wa lọ́bẹ ìyálàyà wọn a máa nà wọ́n pa ní nísinsìnyí ìrọ̀lẹ́ pa ẹ̀ tí ì nà kankan wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yàrá rẹ̀ tá ń gbọ́ kódà Fúlàní wà lórí program tó ń wò mí
gbogbo Fúlàní tán kó wá sí Lagos State Fúlàní ní gbogbo wọn. ẹ̀yin Kogi tán pa àwọn Benue tán pa ṣèbí nínú yín tán pa àwọn àbúrò yín lójoojúmọ́ tán pa àwọn bàbá yín tán bá àwọn ìyàwó yín sùn lé lójoojúmọ́. inú yín náà lẹ tún ń ṣe mọ̀pó ẹ̀yin náà lẹ tún wà nínú DSS tẹ tún wá ń bá àwa tá a fẹ́ gbà yín kúrò lóko ẹrú ẹ̀yin náà lẹ tún dojú ogun kọ wá. àbẹ́yìn náà àjàlá tá a nà o ẹ béèrè lọ́wọ́ wọn. máa gbàdúrà fún ẹ mo kàn fẹ́ bẹ́ẹ̀ play kinní kan díẹ̀ ni tí mo títí bá tiẹ̀ rí kí n fojú èèyàn kan jáde kó kẹ́ ẹ gbọ́ ṣe é máa fọ́ìsì ẹ̀ ok dẹ́ kọ́kọ́ ṣe sáàmù náà. ẹ jẹ́ ṣe sáàmù fún. The Bluetooth device is connected successfully. Mo ń bọ̀ ẹ má bínú ìyẹn kọ́ ló kàn báyìí má play orin mo fẹ́ gbé ẹ̀sáàmù fún yín ẹ dákun ta ló ń sọ̀rọ̀ yìí. A running battle. Ta ló ń sọ̀rọ̀ yìí. He has said it will not end until one of us leave this world. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Only Soyinka and I have been having a ẹ gbọ́ o running battle. ta ló ń sọ̀rọ̀ yìí. He has said it will not end until one of us. ó yá ta ló sọ̀rọ̀ yẹn ẹ dákun mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dárúkọ ẹ tó sọ̀rọ̀ yẹn náà. ta lélẹ́yìí your battery is low sorry o lórúkọ Jésù Ọlọ́run bá mi boost battery yẹn o. Bíbélì ní má ṣe pàṣẹ fún nǹkan tí kò lẹ́mìí. àǹtí tanina Mary T ṣé kò sí náà lọ́dọ̀ yín ni kò sí lẹ́ńlẹ́ yín ó mọ̀ ètò ẹlọ́tọ̀ látọ̀kì yín ẹ wá wọ ọmọ ọba òkè OBJ Ọbásanjọ́ Tinubu Láìdé Yusuf kì í ṣe Tinubu ó gbà Ọbásanjọ́ ẹ sì gbàdájì bàbá Ọbásanjọ́ bàbá ẹ ṣe jàre Ọbásanjọ́ ló ń sọ̀rọ̀ ẹ wá gbọ́ dáadáa báyìí ẹ já máa lọ síbẹ̀ tá a bá ti gbọ́ tán pẹ́ẹ́n à ń lọ léwa nù ni ó yá bàbá. Only Soyinka and I have been having a running battle. And he has said it will not end until one of us leaves this world. And I have said in this book that you are talking about, that if he lives before me, now when I get to heaven, and I hope he will be there, he should welcome me. ẹgbọ́n ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kí Wọlé Ṣóyínká àwọn bàbá yín lẹ Yorùbá nù ni o. àwọn bàbá yín nìyẹn pé òun bá èèyàn jà a president of the country a president of nation in Africa o àbí báyìí ló ń ṣe sọ ní gbogbo Africa number one tí gbogbo yín wárí fún ó dẹ̀ wá ń bá èèyàn kan jà kò lè ó lọ ń parí ìjà fún àwọn orílẹ̀-èdè kan orílẹ̀-èdè o ó wá ń bá alágbára àwọn alágbára méjì wá forí gbára wọn nílùú wa ẹ lè parí ẹ̀ tẹ́ wá sọ pé ó di ọ̀run alákejì kẹ́ ẹ tó padà kẹ́ ẹ tó wá parí ẹ̀ ẹ̀rìn ṣòro ẹ wá ní ẹnu yín òkò ṣé ẹ ti sọ pé àwọn tẹnu wọn kò ṣé ẹ ti rí pé àwọn tí wọ́n ń fà wá sẹ́yìn tẹ́wọ̀n fẹ́ jẹ́ ká lọ rèé nígbà tí ọ̀rọ̀ wọn ò bá yéra wọn báwo la ṣe fẹ́ ṣètò ara wa ẹ̀rìn ṣòlẹ̀. Soyinka and I have been having a running battle. And he has said it will not end until one of us leaves this world. And I have said in this book that you are talking about, that if he lives before me, now when I get to heaven, and I hope he will be there, he should welcome me. When he comes, I will welcome him. But Wole Soyinka is a gifted man. I have always acknowledged that. But he is a bad politician. Or political analyst. Ẹgbọ́ ó ní báàdì ẹ dákun kí ni tó máa báàdì ẹ dákun ẹ tú Yorùbá o ṣe mọ̀ pé wòlíì yóò lọ skul ẹ dákun ẹ tú o Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gbọ́mọ́ mi àmọ̀pọ̀ òun náà ni ẹ ṣe jàre orí yín ò ní burú mọ́ o mọ́mí Ahmed ẹ ṣeun ọlọ́lá ẹ ṣeun mọ́mí ẹ dákun ó ní ìṣe báàdì àbí báwo ló ṣe sọ kí ló ń jẹ́ báàdì ẹ jẹ́ ìmọ̀ kó tó sọ̀rọ̀ ẹ dákun kí ni ń jẹ́ báàdì.
kéèyàn kó pe bàbá arúgbó ẹgbẹ́ rẹ̀ ní báàdì is a bad of politician àbí báwo ni bàbá ṣe sọ is a bad of politician yes it's bad èèyàn burúkú èèyàn burúkú ẹ̀dọ̀ nígbà tí bàbá yìí bá pe Wọlé Ṣóyínká ní èèyàn burúkú abájọ tán fi sọ pé Fúlàní lọ pa mọ́lẹ̀ Ọlọ́run o who are you ẹ má pè mí lákòókò yìí take time bàbá ẹ sọ̀rọ̀ síwájú. Wọlé Ṣóyínká and I have been having a running battle. And he has said it will not end until one of us leave this world. And I have said in this book that you are talking about, that if he lives before me, now when I get to heaven, and I hope he will be there, he should welcome me. If I live before him, when he comes, I will welcome him. But Wọlé Ṣóyínká is a wicked man. I've always said. Politician or political analyst. And I've also said that. And that it's my own point of view. He may agree with it, he may not agree with it. That's my own point of view. Then, what I know as his character, I pointed it out in this book. And that's my own sincere opinion. I say, look, Wọlé Ṣóyínká is a good connoisseur of wine. I know that. Even when I was in Jordan Barracks, Wọlé Ṣóyínká will come and visit me and bring his own special wine under his armpit. Lọ́rọ̀ kan sí bàbá Ṣóyínká ológógóró nìyí. Wọlé Ṣóyínká will go to a good shop. And I describe him as a good apparel hunter for him. So between me and Wọlé Ṣóyínká, I think there's I have regard for him. I don't Mami, know how much he ó pe bàbá Wọlé Ṣóyínká lọ́lọ́gógóró. Ṣé Obsession is this. ẹgbẹ́ tí bàbá? Obasanjo is entitled to his opinion. I can also say that, unlike me, I consider myself, and I prove it by saying, Bọ̀dá Ṣóyínká ló sọ̀rọ̀ yóò dádì mi. Obasanjo, on the other hand, Ẹ tó pè lọ́lọ́gógóró nìyẹn o. was once Ẹni tó ń kọ gbogbo ìwé àgbáyé. by an economist, and one who has served this nation Ó kàwé ó gboyè pòfẹ́sọ̀. on a capacity, who Ó mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. economic illiterate. Àwọn wá ń pè lọ́lọ́gógóró. Kí la fẹ́ pọ̀ wọn? Àwọn bàbá ẹlẹ́mu a mọ̀ wọ́n dáadáa tán bá ń tayò ẹmu náà máa ń mú He kiri nearly burúkutu. went into blows that day. I can't remember whether it was Professor Babu Budia who separated them. But believe me, there was a very serious threat. No, it wasn't him, but I know who was it. But anyway, there were witnesses. So, an economic illiterate calls somebody else and a political illiterate. No problem at all. So, I'm just saying, one of the reasons why I'm never bothered when somebody like Obasanjo passes an opinion on me is that I have no respect for him. Ó tán. Mami, ọ̀rẹ́ ni wọ́n o. Ọ̀rẹ́ méjì ò gbọ́dọ̀ yára wọn. Ọ̀rẹ́ ni wọ́n. Ẹ já máa lọ lé wa. Mami, ní tí mo fẹ́ jẹ́ kó o mú bẹ̀ ni pé tí bàbá. Tí bàbá bá lè sọ pé ènìyàn burúkú ni kò tún sí nǹkan mímọ́. Kí ló dé tán pé léèyàn burúkú? Ó tún ní ológogoro ni. Oníṣẹ́pẹ̀. Mo ti yọ kó fònà gáú tó yẹ kó sọ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá. Yorùbá ẹ ronú o. Mo tún wí lẹ́ẹ̀kan sí. Yorùbá ronú o. Ṣé àwa máa bẹ àwọn bàbá wọ̀nyí pé ẹ dákun ta ló ronú náà méjèèjì nígbà táwa ń pariwo Yorùbá nation tẹ̀yìn ń pariwo restructuring ta ló gògóró nínú yín mo mẹ́yẹ bọ́ lápò watch out for part 2 watch out for the part 2 what I say watch out for the part 2 God bless you see you tomorrow
mo gbàdúrà ẹjá gbàdúrà ìṣẹ́jú díẹ̀ ká tó máa lọ. ẹjá gbàdúrà ayérayé ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run tó ní májẹ̀mú àbí ọ̀gá á ní ọ nítorí ẹ̀ ń jẹ́ ọlọ́run wa ọwọ́ ayé ọwọ́ oṣó ọwọ́ àjẹ́ kò ní bá ọ ọwọ́ òkùnkùn kò ní tẹ ọ o ò ní forí gbé ègún gbogbo ẹnikẹ́ni tó ti pariwo pé Tinubu kú tó ti fi gba ire tó ti fi gba ọjọ́ ayé rẹ̀ tó ti pín nínú ẹ̀ lórúkọ Jésù mo tú gbogbo májẹ̀mú náà lórúkọ Jésù ogun ọ̀run tú ayérayé ẹ̀ tú gbogbo iṣẹ́ ibi tó ṣe yóò forí ara rẹ̀ gbé ni ilẹ̀ kó lanu gbé mi gbogbo iṣẹ́ ibi ohun tó rà ewé tó là ọgbó tó lò gbogbo tán gbé kaná kí àwọn ènìyàn lè pariwo pọ́kú kó ba lè rógolò kó ba lè kí òkìkí rẹ̀ kàn sí irọ́ ló pa látèmi lọ ọlọ́run bà májẹ̀mú náà jẹ́ mo wí bí wòlíì ọlọ́run bà májẹ̀mú náà jẹ́ májẹ̀mú náà kó sọnù májẹ̀mú náà kó pòórá mo gbàdúrà fún wọn o tó gbogbo ẹ tó gbọ́ mi tó sì sí ọ̀rọ̀ yìí lẹ́ni lórúkọ Jésù orí yín ò ní gbàbọ̀dẹ̀ ẹ ra àánú gbà ògo yín ò ní wọ mi ẹ ò ní sọnù gẹ́gẹ́ bí Elédùmarè mo sọ̀rọ̀ àṣẹ jáde ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí gbogbo bí tí ẹ ti rí owó tí ẹ fi ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú lórúkọ Jésù ọlọ́run àánú yóò máa bùkún fún yín Bíbélì sọ pé nígbà tí èmi bá dá ìkọlọ sí ọ̀nà padà ó ní yóò dàbí pé ó ń lálàá látẹ̀ní lọ lórúkọ Jésù ogun ọ̀run dá ìkọlọ yín padà bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí gbogbo àwọn ènìyàn wọ̀nyí ọlọ́run kó ṣàbò lórí yín o ẹ ò ní sọnù ajínigbé ayé ò ní jí yín gbé ajínigbé ọ̀run ò ní jí yín gbé o àṣà ayé ọ̀run kò ní gbé yín lọ mọ́ bẹ́ẹ̀ lógun ọ̀run wí kò ní yí padà Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù tí ẹ bá fẹ́ pè mí gẹ́gẹ́ fún àdúrà àbí ohunkóhun mami o lè pè mí sórí nọ́mbà yìí 08257455803 admin 08257455803 yóò dára fún yín o ẹ rà àánú gbà bàbá jẹ́ kí rógolo tó sọ fún ẹ pé wàá rógolo gbọ́ dáadáa àwa níṣẹ́ tá à ń ṣe o lè pè wá síṣẹ́ yìí àwa ń bá ní kọ́lé à ń bá ní ralẹ̀ à ń bá ní clear ilé maybe ilé rẹ kún o wà lamẹ́ríkà o wà ní London o fẹ́ fọ swimming pool rẹ o fẹ́ fọ ilé rẹ o fẹ́ roko ilé rẹ o fẹ́ jẹ́ ká bá ẹ fi kẹ́míkà fún gbogbo ilé fún àwọn nǹkan láti ṣe gbogbo ẹ̀ à ń kọ́lé à ń ralé à ń talé à ń ṣe kí ni o à ń clean ilé à ń fọ ilẹ̀ à ń fọ gbogbo WBC à ń fọ ẹ pè wá sí orí nọ́mbà yìí 08257455803 yóò dára fún yín o ẹ ra àánú gbà ẹ ò ní sọnù o ẹ pè mí tẹ bá nílò àdúrà tẹ bá pè mí n ó dá yín lóhùn èmi náà ni n ó sì gbé lórúkọ Jésù èmi ò ní sọnù ẹ̀yin náà ẹ ò ní pòórá o ẹ ò ní pòórá bí iṣó lórúkọ Jésù a ó jọ máa gbàdúrà fúnra wa ilẹ̀ Yorùbá ó ti di gbígbà mo gbàdúrà fún ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ ti pè mí lẹ́ni pé wọ́n náà jí mi gbé wọn ò jí mi gbé o lórúkọ Jésù ayé ò ní yín gbé mo gbàdúrà fún Koiki orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ mo gbàdúrà fún Sunday Igboho ò ní sọnù mo gbàdúrà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórúkọ Jésù ẹ ò ní tẹnu gbóbi ọwọ́ ẹ ṣé púpọ̀ God bless you see you tomorrow bye bye.